ẹ̀wọ̀n ń rùn nímú Dada yìí o. Àpò igbó kan ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́ l'Adó-Èkìtì. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti wọ́ ọkùnrin ẹni ọdún 27 kan Lásìsì Dada lọ sí ilé-ẹjọ́ májísírèètì nílùú Adó-Èkìtì. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé wọ́n ká àpò igbó ńlá kan tó kún fún igbó mọ́ ọ lọ́wọ́. Agbèfọ́ba Inspector Johnson Okunale sọ ní kóòtù pé lọ́jọ́ 12 oṣù karùn-ún ọdún 2023 yìí ni ọwọ́ tẹ ọkùnrin náà ní Adó-Èkìtì. Ọ̀daràn ọ̀hún ni wọ́n gba àpò egbòogi olóró tí wọ́n ń pè ní igbó lọ́wọ́ rẹ̀ lákòókò tí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀. Ẹ̀sùn yìí ni agbèfọ́ba sọ pé ó lòdì sófin egbòogi olóró tó wà nínú òfin ilẹ̀ Nàìjíríà ti ọdún 1966. Agbèfọ́ba gba ilé-ẹjọ́ nímọ̀ràn pé kí wọ́n fi ọ̀daràn náà pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n títí di àkókò tí wọn yóò ráàyè láti ṣàyẹ̀wò sí ìwé ẹ̀sùn náà àti láti kó àwọn ẹlẹ́rìí ọ̀hún jọ. Nígbà tí wọ́n ka ẹ̀sùn náà sí létí, afurasí ọ̀daràn náà lòun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun rárá. Bákan náà ni agbẹjọ́rò rẹ̀ ọ̀gbẹ́ni Stephen Adémúàgún bẹ ilé-ẹjọ́ pé kí wọ́n yọ̀ǹda oníbàárà òun, ó sì ṣèlérí pé kò ní í sá lọ àti pé nígbàkúgbà tí ìgbẹ́jọ́ bá wáyé ni yóò máa wà ní kóòtù. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ A.O. Adéọ̀sùn fààyè béèlì $50 náírà sílẹ̀ fún ọ̀daràn náà pẹ̀lú onídùúró kan. Lẹ́yìn náà ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 2 oṣù kẹfà ọdún yìí. Taofeek Sodiq ló kó ìròyìn jọ fún Aláròyé online television.